Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní ogun tá ni. A ti wà pẹ̀lú ọ̀kan nínú àwọn wòlíì tí Ọlọ́run lò ní sáà yìí tí ó sì máa lò títí ayé. Àwọn náà ni Prophet Michael Ọlọ́runbẹ, olùdásílẹ̀ ìjọ Lord God Ìfẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó, àti ọ̀kan gbòógì nínú àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ Feed My People Organization. Bàbá ká tó wọlé ètò, ẹ bá kí àwọn èèyàn wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ìwọ tó Ọlọ́run bá fún ẹ ní oore ọ̀fẹ́ láti rí program yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ẹ̀ torí àsìkò tó tí o máa là ni. Ó là, ó dẹ̀ lu àlùyọ. Bí mo ti sọ, bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe. Jésù Olúwa wa. Àmín, àmín. Bàbá, nǹkan kan lọ lórí afẹ́fẹ́. Ó ti jẹ́ pé àwọn èèyàn rò pé àkí ló kan wòlíì pẹ̀lú ọ̀rọ̀ onífújì, ṣùgbọ́n èèyàn máa sọ pé nítorí àwọn èèyàn náà fi ṣẹ̀dá wòlíì kán lè máa tọ́ wọn sọ́nà. Wòlíì gbọ́dọ̀ yọ pé iṣẹ́ Olúwa nìkan, àtúndásọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú nǹkan tó ń lọ ní àwùjọ wa náà. Láìpẹ́ obìnrin kan jáde lórí ẹ̀rọ ayélujára, ó lóun bímọ fún gbajúgbajà òṣèré fújì ni Alhaji Wasiu Ayinde Gbọ́láhàn, olúwayé fújì. Pọ́ùn bímọ fún wọn, wọ́n bó ń lásìpọ̀ lóyún, òun dẹ̀ bímọ. Ṣùgbọ́n láti 13 years yẹn, wọn ìyá sọ́mọ yìí bí ọ̀nà fún un lówó lẹ́ẹ̀mejì nìkan. Ọmọ yẹn náà tó wá jáde pé òun gbọ́ pé àbọ̀ òun èèyàn pàtàkì láwùjọ, èèyàn tó lówó ni, pé kí bàbá kó wá gba òun, pé òun ti ẹ̀ nímọ̀, òun náà máa ń perform, pé àwọn táwọn fẹ́ ràn lọ́wọ́ wọn ràn lọ́wọ́, òun dẹ̀ ní bàbá tó láàmìlaka báyìí. So àwọn èèyàn ń gbé kò yẹnu pé ẹni náà ti wà níbì kan fún Wasiu kìnìkan kan, Wasiu wà lọ kọrin níbì kan, ìyẹn K1 Mayegun General, olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú, sọ lọ kọrin níbì kan. So àwọn lílu wọn wá lùlù yẹn, wọn wá sọ sí wọn létí pé ẹni tó bá lóyún kóyún sàrà ni bí bàbá náà ṣe gba orin yẹn nìyẹn, pé wọn náà sàkọrin yẹn wọn ni à ń gbọ́ burúkú ẹnu abọ́ rẹ̀. So yẹ kí àgbàlagbà máa ṣe láńgbáláńgbá báyìí, pé K1 kò yẹ kó sọ orú ọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà àti pọ̀ tó dìmú láàrin ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí wòlíì tọ́lọ́run rán, gẹ́gẹ́ bí wòlíì tó ń rìnà, gẹ́gẹ́ bí wòlíì tó ń tọ́ni sọ́nà. Kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ yìí? Pàápàá mìíràn lẹ fẹ́ gba K1 the ultimate àti ìyá tó bímọ yìí. Ẹ ṣe so Alhaji Ayinde Marshal sharpshooter, òun ni wọ́n jẹ́, òun ni irú ẹ̀ ṣe ṣẹlẹ̀. Ok, ẹ jẹ́ kí n sọ pé ẹ lè sọ pé pé èèyàn ò lè dá sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn wá ní kí ló kan wòlíì. Ṣé wòlíì ṣéèyàn kan ni wòlíì ni? Àti pé Alhaji Ayinde Wasiu olùfẹ́ tèmi ni, ẹni tí mo fẹ́ràn ni, látàyè tàlàsó òwe ẹsẹ̀ ó dùn láti jó, tí mi ò lè fi wọ́n ṣeré. So pàápàá èmi ń láìkì orin general, kò sí olórin ní Nàìjíríà, ẹ̀rí Òṣùpá ni, Pasuma ni, Ṣẹ̀fíwá, gbogbo àwọn olórin yẹn kò sí tí mi ò like pàápàá, kò dẹ̀ sí tí mi ń gbọ́, kò di etí ẹ̀mí mi. Ẹ̀rí tí wọ́n bá wà láyé, tí ò bá yọnu sí nǹkan tó wà nínú ayé, òkú lonítọ̀húngbà tó wà láàyè. So kò mí pé èèyàn jẹ́ wòlíì, èèyàn ò lè dá sí ọ̀rọ̀ ayé nígbà tí èèyàn wà láàyè. Gbogbo ìtókù tí èèyàn bá ń kàn try láti máa sọ pé ọ̀rọ̀ ẹ̀mí nìkan ni ọ̀rọ̀ ẹ̀mí. Ṣé àwọn olórin go ń kọrin fáwọn wòlíì ni? Wọ́n ń dá sọ̀rọ̀ wòlíì. Tí èèyàn bá wà láyé, èèyàn lè dá sí nǹkan tó bá wùn, tó bá ní interest lórí ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Ó tún wá jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí. Ẹ̀rí kò sí nǹkan tó burú jù láti dá sí. Èèyàn ò ní wo nǹkan táyé ń sọ. Ṣé rí ayé dàbí omi òkun ni? Kò dẹ̀ ń ṣe bí omi òkun, bí omi etí òkun. Wọn ò níbì kan lọ, ṣùgbọ́n wọ́n á gbéra sókè, wọ́n á jọra wọn mọ́lẹ̀, wọ́n á rú sókè, wọ́n á jọra wọn mọ́lẹ̀, wọ́n á rú sókè, wọ́n á jọra wọn mọ́lẹ̀. Ẹni tó bá wí, tó bá kà, òun lẹ́nu á ro. Ẹ̀rí kò sí nǹkan tí wọ́n máa dá sí tẹ́nìkan ò ní rí nǹkan kan mú gẹ́gẹ́ bí advice àbí ìmọ̀ràn. Ẹ̀rí ó lè jẹ́ dídá sí máa dá sí gan, kálàjì gan kan rí, kó wá wò pé ok, bóyá èèyàn Ọlọ́run ti dá sọ̀rọ̀ yìí, tóun náà máa fi make decision tó tún nice. Ẹ̀rí ṣe rí lórí ọ̀rọ̀ pé wọ́n lùlù, onílù wọn lùlù,
pé kí lẹ tiẹ̀ pé. ọkọ láti fi pé ìyẹn ló bímọ fún wọn látọdún 13 wọn àtọ́jú ọmọ òun tọ́jú ọmọ òun. onílùlù wá lùlù pé. oníwà lùlù pé ẹni tó bá lóyún kóyún sàárà ni. ṣe rí fún olórin ẹni bá lóyún kóyún fólórin sàárà ni. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀ ṣá o. bàbá fún olórin ẹ mọ nǹkan tó ń pè lólórin ó dà tó ẹnìkan bá ń kọrin táwọn mẹ́rin ń lùlù ẹni mélòó lẹ rò pé ó máa ń jó sí ẹgbẹgbẹ̀rún ló máa ń jó sí so gbogbo ẹgbẹgbẹ̀rún tí ó jó sí orin yẹn kí ni wọ́n wá dùn bójóbìnrin àbí kíní kan dáhùn púpọ̀ lórí ẹnì kan ṣo tó kọrin yẹn kán wá sọ pọ́n tẹ̀ra lẹ̀ fún kán wá believe pé gbogbo àwọn náà ní káwọn lóyún fún ṣé ẹ mọ̀ pé sàárà ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyẹn dúró síbẹ̀ so nípa ìlù tó lórin lù àtòrin tí Alhaji Àyìndé Wàsíù kọ kò sí ìtumọ̀ kankan ń bẹ̀ even ó lè má jẹ́ pé nítorí ọ̀rọ̀ yẹn Alhaji ṣe kọrin tí àbí lólórin ṣe lùlù bẹ́ẹ̀ àwọn lónílù ṣe lùlù àwọn èèyàn láìkí nǹkan tó jẹ́ pé àwọn náà ṣàna ẹnu àbí ètè sí kan ṣàrí pé wọ́n sọ̀rọ̀ nítorí pé ó kàn jẹ́ àkókò kan náà tí nǹkan yẹn tó ṣẹlẹ̀ ìyẹn dúró síbẹ̀ ìkejì ni pé lórí ọ̀rọ̀ ọmọ téèyàn bí nìkan kọ́ léèyàn tọ́jú ìyẹn lè máa bálàjì sọ fúnra rẹ̀ tálàjì bá ń gbọ́ mi àbáwọn olùfẹ́ àlàjì tó bá ń gbọ́ bẹ́ẹ̀mi ṣe wà yìí èmi oh God kò sí ọmọ ojọ́mọ mi o tó bá ti ń fẹ́ ṣe rere láyé tí Ọlọ́run bá jẹ́ kó ṣe kò ń gẹ́ mi àsìkò ẹ̀ ti tó ni bẹ́ẹ̀ ni ní ipá tí Ọlọ́run bá fún mi máa sọ̀pọ́ọ̀tì ẹ kí ọ̀rọ̀ ayé ẹ kó lè nítumọ̀ kó mọ̀ kó pàdé èèyàn kó dìgbà téèyàn di bílíọ̀níà tírílíọ̀níà mílíọ̀nù kó tó di pé tó bá bó jẹ́ advice lásán ni mo máa fún ẹ tọrọ ẹ máa dayọ̀ I will support you bó jẹ́ change tó bá bá lápò mi I will support you nítorí pé èmi náà ń wá kéèyàn support mi kémi náà lè jẹ́ èèyàn lórí ilẹ̀ àbáwọn ọmọ tèmi náà bí kó lè jẹ́ èèyàn lórí ilẹ̀ now ìyẹn ló jẹ́ pé Alhaji fúnra ẹ̀ Alhaji Wàsíù Àyìndé fúnra wọn tó bá jẹ́ pé lóòótọ́ àwọn náà bí ọmọ yẹn wọ́n lè yọnu sí ẹ̀rí wọ́n lè yọnu sí wọ́n lè dá mọ́mọ́ tọ́ bẹ́ẹ̀ ni ìyàwó olórin ò lè ẹ́fà sọ pé iye báyìí ni ọmọ ọkọ òun olórin mi lè wà kọ́run fún kó wà discipline o Ọlọ́run máa ń fúnyàn lórí ọ̀fẹ́ yẹn bẹ̀tì iṣẹ́ orin bí ìgbà tí iná ń jó ni kí iná máa jó ń sìn kó wá sọ pé apá igi kan ló mú iná tó jó ẹ wá kò possible tí iná tó bá ń jó tó bá tọwọ́ sí ẹni igi tó bá wà nú àrò ló lè jó ẹ rí so ìwọ ló máa kéèsì ara in tó fẹ́ mú níná àbí bí ọwọ́ ẹ kò ṣe ní wọnú iná olórin dẹ̀ ní kò sí ní bóbìnrin náà ṣe tó kò sí bóbìnrin ṣe lè lera tó tí orin bá kọrin fún tó lórin bá kọrin fún Wàsíù no Michael Jackson ó ṣe fíìmù kan mo gbàgbé orúkọ fíìmù yẹn mi rò pé black and white tàbí mo gbàgbé fíìmù yẹn ṣùgbọ́n bóyá Eddie Murphy jókòó ìyàwó Eddie Murphy ó wà lẹ́gbẹ̀ẹ́ Queen Michael Jackson kọrin nígbà tó ń kọrin ìyàwó láti dìde ẹ̀rí tó ń wá bá Michael Jackson tó ń kọrin ìyàwó ọba ó fi ọba sílẹ̀ lórí ìjókòó ó wá bá Michael Jackson kí ló fà á orin máa ń gbé obìnrin ó máa ń gbé wọn lárugẹ ó máa ń jẹ́ kí obìnrin gbàgbé mọ́mẹ́ǹtì ẹ̀ nígbà tóbìnrin tán bá ń kí obìnrin àbí tóbìnrin bá ń gbọ́ so olórin dàbí ẹnìkan tó jẹ́ pé gbogbo ayé in fact kó jẹ́ ìyàwó president lólórin kì tí president yẹn ò bá yá ti ìyàwó ẹ̀ nídìí kó fi ìrù sí díẹ̀ kó fà I'm telling you olórin kọ́ ló máa ṣèṣì ìyàwó president yẹn o ìyàwó president fúnra rẹ̀ ló máa fi àyè lẹ̀ pé kọ́mọ yẹn wá kọrin fóun níbi tọ́mọ yẹn ti ń kọrin fún Ọlọ́run má jẹ́ kí nǹkan míì tẹ̀yìn bọ̀ ká má tẹ̀ sọ pé president ká sọ pọ̀ bá so fún díẹ̀ yìí ẹni tó bá ró lórin tó bá lọ ó dàbí kí ni kí n pè
tó lọ lóyún fólórin tí nǹkan bá tiẹ̀ dà ọ pẹ̀lú lórin pọ̀ ó jẹ́ kó ti mọ̀ pé eléyìí kò ń ṣe ìyàwó mi kò ń ṣe ọkọ mi kò dẹ̀ ń ṣe àlè mi so ó kàn wáyé ni ọpẹ́ ni kó bá ti fún ẹ ní nǹkan tó fún ẹ ní mómẹ́ǹtì yẹn òun náà lọ́pẹ́ ẹ kó dẹ̀ máa bá tiẹ̀ lọ pé nǹkan bẹ́ẹ̀ dá ẹ pọ̀ kò dẹ̀ sí wòlíì kan àbá àfáà kan àbí ṣẹ̀ṣẹ̀ kan tó lè dí nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ láàárín obìnrin pẹ̀lú olórin láyé yìí kọ́ láàárín àwọn barista kan tó kú ńkọ́ láàárín àwọn Sunny Adé ńkọ́ láàárín kò sí ní ayé yìí tó bá ti wá rí bẹ́ẹ̀ ìwọ tó mọ̀ pé ó bímọ fún lórin láì ṣe ìyàwó ẹ̀ ó mọ̀ pé wọ́n ló máa tọ́jú ẹ gbogbo nǹkan tó bá ń wọn ẹlẹ́nu kó lọ àwọn ẹlẹ́nu kan máa ń sọ̀sọkúsọ ṣé wọ́n tí wọ́n fẹ́ níṣu lọ́kà tí wọ́n wàá gbé ẹ tí wọ́n wàá fẹ́ tẹ́nìkẹ́ni ò mọ̀ pé lágbájá bẹ́ẹ̀ sùn tó jẹ́ pé ìwọ ò tójú bọ̀ ni orí pé kínní ó nágbára láti sọ fàlájì pé alájì mi ò lè ṣe sà tó bá doyún kọ́ kí ni kẹ́ ẹ sọ kálájì wa sọ fún ẹ pé tó bá doyún màá gbà alájì ẹ ṣúọ ó yẹ ṣèwé fún mi pé ẹ gbà so tó dẹ̀ ti mọ̀ pé ìjọ yẹn náà wàá tẹ́ra alẹ̀ fún ni now alájì ń ẹ̀ ó ṣe manicure and pedicure fún alájì wá ń ẹ̀ ipe bóyá alájì toast àbí nǹkan kan so wá sùn pẹ̀lú alájì ó sọ pé ó lóyún fine ó lóyún ó dẹ̀ ti mọ̀ pé wọ́n ló máa gbọ́ because ó jẹ́ kẹ́rù bá ẹ̀gán pálá ìyàwó alájì ò gbọ́dọ̀ gbọ́ pé ó lóyún ìyẹn ní ìyàwó alájì torí kò sẹ́ni tó máa jowú jù láyé bí òun ṣe ìyàwó lórin now ó wá dẹ̀ lóyún nìyẹn ó sọ fàlájì fine alájì kan máa mọ̀ pé òun náà ọmọ láyé ni o má expect pé alájì ni kó ń tó pé ó ti wá lóyún fún alájì ò rọmọ rí kó wá kíta alájì ní kó wá kíta fún ọmọ tí wọ́n bí yẹn ó di dandan kálájì máa send owó fọmọ yẹn nítorí pé ọmọ yẹn ló máa di Mr. Governor àbí President lẹ́yìn ọ̀la irọ́ o àyìmọye ìwọ tó lóyún fàlájì gan ó mọ̀ bóyá ọmọ àlè ni ẹ ta ló sọ fún ẹ pé ìyá tó bí ẹ bàbá ẹ ló bí ẹ fún èèyàn ló máa tọ́jú ọmọ tó lóyún ẹ̀ látọ́jú ẹ̀ fúnra ẹ̀ tó bá nídìí ìrànlọ́wọ́ aláàjì kò ń ṣe ọ̀rọ̀ ariwo kò ń ṣe ọ̀rọ̀ pé tán bá gbé síta sórí kínní àbí táwọn èèyàn bá pariwo lálàájì lórí. ọ̀tá àwọn méjì náà jọ lọ́mọ. àwọn méjèèjì náà jọ lọ́mọ. ẹ kí wàá ṣètò lórí ọmọ rẹ. ẹni. ẹ kí wàá ṣètò lórí ọmọ rẹ. lọ́mọ tí ẹ gbà pọmọ yín tẹ fún ìyàwó yín lóyún àbí kí lẹ ń sọ yìí. sọtá aláàjì bá bẹ̀rẹ̀ sí ka àwọn obìnrin tó fún lóyún ní Canada l'Amẹ́ríkà ní Germany àti ní gbogbo ibi tó ti lọ ṣeré ó jẹ́ kí gbogbo wọn kan kó ọmọ wá rí sa ó jẹ́ kí gbogbo wọn kan tó báyìí kan wá lọ bí 150 wípé àwọn làwọn lóyún àbálájí ò ń ṣeré ó dẹ̀ gbéyàwó ẹ̀ lọ. ọ̀kan ni wọ́n lálájí ní òkúra wọn jánu ni. kò sí olórin tó lè kóra wọn jánu èmi bí n bá jó lórin mi ilẹ̀ ẹ̀fà kóra mi jánu tí èèyàn bá sọ pé òun fẹ́ kóra wọn jánu ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín pa obìnrin tí o bá jẹ́ star tó bá sọ pé òkè ò tiẹ̀ láìkí obìnrin ó fẹ́ kóra ẹ̀ ń jánu àwọn obìnrin ní agbára láti dẹ́mọ̀ ní pé wọ ara ẹ̀ á lè wà bá wa sùn láì lanu fún wọn kó fẹ́fẹ́ wọn kí lẹ̀ ń sọ yìí àyèmọye ọ ń sọ̀rọ̀ pásítọ̀ kínní ń jọ kan lórí kínní ó bẹ́ nìkan sùn ó fẹ́ nìkan lójú Gabriel Àgbàlá Gabriel kínní kankan àyèmọye àwọn nǹkan téèyàn ń ṣẹ́gun lórí pé káwọn èèyàn máa báyàn kan máa counseling láwọn obìnrin fúnra wọn obìnrin ìmúra ẹ láti inú ilé kò ń ṣe pé ó fẹ́ gbàgbára òkun ó fẹ́ fi òkùnkùn bá ẹ jà kò ń ṣe pé ó fẹ́ fi ayé èkíní kan bá ayé ẹ jẹ́ ó fẹ́ràn rẹ ó dẹ̀ fẹ́ rí i wípé òun pẹ̀lú ẹ̀ òun súnmọ́ra wọn gbàgbé pé ó ní agbára ẹ̀mí mímọ́ ṣó kì í ṣèyàn ni ṣé agbára ẹ̀mí mímọ́ ó kọjá interest ni ìwọ tó ní agbára ẹ̀mí mímọ́ ó ní ìdí owó èèyàn kan wá náwó wá sọ fún ẹ pé òun tún jẹ́yàn òun tún ṣe kan kò sọ fún ẹ pé òun máa lóyún ó kàn believe pé òun máa ṣíra sílẹ̀ fún ẹni pé owó yẹn dẹ̀ ní lásìkò yẹn wọ náà fẹ́ ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tí that is why iṣẹ́ tó máa pè ní iṣẹ́ prophet ẹni tó bá wùn kó sọ gbogbo nǹkan tó bá wùn lórí nǹkan tí mò ń sọ yìí mímọ̀ nǹkan tí mò ń sọ iṣẹ́ tó bá pè ní iṣẹ́ pastor prophet ó le ju gbogbo iṣẹ́ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn oríṣiríṣi even lórí ogun ológun téèyàn ń ṣe yìí ogun míì wọ́n á máa àwọn tó ń gbé ogun yẹn sílẹ̀ wọ́n jẹ́ alágbára òkùnkùn wọ́n máa sọ wípé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ ṣogun yìí kó máa rí ìdánwò àti wàhálà tó ju tiẹ̀ lọ nígbà náà làwọn èèyàn wá kígbe wá bá wọ pé
ìwọ dẹ̀ ti gbà pé Ọlọ́run dúró tì ẹ́ láti ṣẹ́gun. Ẹ jẹ́ kí n sọ fún ẹ, bàbá kan ṣẹ́gun kan, ó móbìnrin kan lọ sódò ìṣẹ́rí ń bí. Nígbà tó móbìnrin yẹn lọ sódò, obìnrin yẹn wẹ̀ tán, ó ṣe everything tán, ó ń lọlé. Níbi tí bàbá yẹn ti dé tó fẹ́ cross ojú títì, mọ́tò gba bàbá kú, obìnrin yẹn dẹ̀ bímọ sínú mọ́tò. Ẹ dúró ná, bàbá yẹn tó kú tí mọ́tò gbá, ìyàwó tiẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ bímọ sílé. That is why àwọn tó máa ń pọ́n wòlíì lé àti àwọn èèyàn Ọlọ́run, ìyá kan pè mí láàárọ̀ yìí, dádì ó bẹ̀rẹ̀ sí gbàdúrà nítorí ó ní prayer kan tá a jọ ń ṣe lọ lórí ọmọ ẹ̀ tó dẹ̀ rí pé mo ti dáwọ́lé prayer yẹn torí kò sí prayer náà tí n bá ti sọ pé mo dáwọ́lé láti gbàdúrà kò sí ni Ọlọ́run máa gbọ́ ni. Now mo ti dáwọ́lé prayer náà tí mo dáwọ́lé Ọlọ́run ti gbọ́. Ìyá yẹn bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n dà wọ́n náà wà, ló ń súre oríṣiríṣiríṣiríṣi, ló ń fi ẹ̀mí súre, ló ń gbàdúrà, ló ń ṣàdúrà fún mi, ló ń ṣàdúrà fáwọn ọmọ. Ẹ dúró ná, ogun tí ìyá yẹn ti ń bájà ń sìn kò ń ṣe 10 years 20 years. Àwọn tán jagun yẹn lù wọ́n, ṣé inú wọn máa dùn pé ogun yẹn ṣẹ́? Ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ wá sílé ayé yìí wá ṣẹ́gun yẹn láì ṣe pé wọ́n kọ̀ǹtàtì èèyàn kan? Ṣáwọn náà kì í ṣe Christian àbí wọn kì í gbàdúrà? Kí ló dé tèmi ń gbààwẹ̀ tí mò ń gbàdúrà tí mò ń ṣèṣọ́ òru láì sinmi láì ṣàárẹ̀ tí mò ń jàjà ẹni tí mi ò rí? Invisible fight. Ẹ jẹ́ kí n sọ fún yín. Now fẹ́ sọ̀rọ̀ pé kí àlá kéwọn kó gba ọmọ kò ń ṣe ọ̀rọ̀ ipá àbí ọ̀rọ̀ kan máa fi ṣe yẹ̀yẹ́ nígboro. Ọ̀dọ̀ Aláàjì èèyàn òkìkí ni. So téèyàn bá dẹ̀ jẹ́ èèyàn òkìkí, ẹni tó bá da àwọn sínú odò, àwọn yẹn á mẹ́ja. Nígbà míì á dẹ̀ tún kó dọ̀tí. Èèyàn fúnra ẹ̀ ló máa yọ ìdọ̀tí kúrò, ló máa kó ẹja sínú agbọ̀n. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Aláàjì K1 rí. Mi ò sọ̀rọ̀ fún wọn, mò ń sọ̀rọ̀ tó normal tó jẹ́ káwọn èèyàn rorí wọn pé bó ṣe máa rí nìyẹn, kò lè yí kúrò ńbẹ̀. Àìmọye ẹni tálàájì bá ṣeré pọ̀ tẹ́lòmíì gan tó máa gbé fún ìyàwó ẹ̀, tó máa gbé ọmọ yẹn fọ́kọ ẹ̀, tó máa bu ẹnu ẹ̀ ṣẹ́rẹ́. Gbogbo ọkọ làlájì dẹ̀ ń tóòsì, ẹlòmíì gan tóòsì Aláàjì, ẹlòmíì bẹ orí ààrẹ kó tó kú ònúlé. Ọlọ́run gbàdúrà ẹ̀ ní pàlájì tóòsì ẹ̀. Ọlọ́run gbàdúrà ẹlòmíì ní pé Aláàjì bá òun ṣeré. Ó nágbára tó bá ní decision tó fáìn pé Aláàjì àmì kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n ṣe manicure and pedicure tí mo fẹ́ wá ṣe kí n ṣe kí n máa lọ́nlọ́ mi. Ó nágbára láti ṣe lọ́jọ́ yẹn tó bá rorí ipò òun ò ń ṣe ìyàwó Aláàjì, bóyá ìyàwó ẹnìkan lòun àbí tí ò tí màárì tó wò pé òkè òun tòun o tó bá yá òun náà máa fẹ́ ọkọ òun ò fẹ́ kẹ́nìkan máa gùn léhùn láì ṣe ọkọ òun. O ò ṣe yẹn, o ò rò yẹn, o ò descent tó dá level. Yòyòyò Aláàjì ó ti kú ẹ sí ẹ lójú, ó kó sí ẹ lórí, definitely ó dẹ̀ ti lọ fàlájì nìyẹn. Ó ṣẹlẹ̀ báyìí bó ṣe ṣẹlẹ̀ yẹn kò ń ṣe èbú àbí ariwo àbí nǹkan kan náà máa fi ṣe. Ní téèyàn máa fi ṣe òun ni pé compet Aláàjì kíní tí mo sọ fún yẹn òun ni Aláàjì ò lè sọ pé òun ò ní gba ọmọ yẹn àbí òun ò ní help ọmọ yẹn. Irú èèyàn tí irú Aláàjì yẹn gbọ́dọ̀ jẹ́, mi ò sọ̀rọ̀ fún wọn, èmi ń wò bó ṣe jẹ́ kó rí. Irú èèyàn tí irú Àgbàlájì gbọ́dọ̀ jẹ́, ó gbọ́dọ̀ wò pé ọmọ mi náà ni, ọmọ gbogbo ayé ọmọ mi náà ni. Ṣé ọmọ ẹ èrò l'Aláàjì fẹ́ fún tí ò ní fẹ́ fún? Tálàjì bá fọmọ yẹn 5 million pé gbà kó lọ fi ra irinṣẹ́ kó máa ṣe, máa disturb ìyàwó mi àtàwọn ọmọ mi. Èmi ìyàwó ìyá ẹ ló mọ̀, obìnrin ló mẹ́ni tó ń bímọ fún. Ẹni pẹ̀lú yẹ ṣeré lóòótọ́ bẹ̀ mi mọ̀ nípa oyún. Ọ̀nà yẹn jọ ìyá Aláàjì gan. Àyèmọye àbíjọ pọ̀. Bàbá ẹ má máa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àbíjọ pọ̀ ẹ fìyẹn lẹ̀. Ẹ̀jẹ̀ làbíjọ lórí tí àbíjọ ẹ má ṣéyàn ń bímọ tó yẹ pé ẹ̀jẹ̀ yàn lọmọ yẹn mú, ọmọ yẹn ò dẹ̀ níjọ́ yàn ni. Ẹ má sọ̀rọ̀ ń pa jíjọ. Ẹ rí tí wọ́n bá fẹ́ ṣe fíìmù, ẹ tí ì rí fíìmù tó bá fẹ́ ṣe fíìmù, á mú ẹni tí ó jọ ọmọ yẹn, á sọ pé ìyá òun nínú fíìmù. Ó dẹ̀ lè jẹ́ Ìgbò ni wúmà yẹn kọ́mọ yẹn jẹ́ Yorùbá. Ṣùgbọ́n bóyá imú ẹ̀ bẹ́ ó fẹ̀, á lọ mú woman tí imú ẹ̀ fẹ̀, á dẹ̀ pè ní ìyá ẹ̀. Àbíjọ ẹ má sọ̀rọ̀ nípa àbíjọ, bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀. Lọ́rọ̀ kan ẹnikẹ́ni tó bá lóyún fún olórin sàárà ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Aláàjì wa ti tóbi ju gbogbo orúkọ bẹ́ẹ̀ lọ. Kó má jẹ́ Aláàjì gan ló na ọmọ yẹn, kó má tẹ̀ béèrè ẹ̀jẹ̀. Aláàjì nẹ́tọ̀ láti wò pé Ọlọ́run fẹ́ kí n ṣoore ń bí irin o, sáìn pọ́lọ́run fẹ́ kí n ṣoore rèé o.
okay báwo ni kálàjì fọmọ ẹ mọ́ra kọ́ pé síbi báà kan kọ́ pé kọ́ pé pẹ̀lú ìyá ẹ̀ wọ́n fún àwọn how are you èmi mú gbàgbé mi bàbá ẹ okay bàbá gbogbo ayé torí aláàjì ti kọjá bàbá ọmọ kan bàbá gbogbo ayé làlájì. Father of the nation. bẹ́ẹ̀ ni so irú nǹkan tàlájì jẹ́ ni pé kálàjì wà ó pòkè náà bó ṣe wà yìí kí ló fẹ́ ṣe ọmọ ẹni dáàdì mi kìíní yẹn èèlò ní 1.5 million ní okay màá fún yẹ ẹni 15 million kó fún ẹ 5 million kó fi ṣe 10 million tó kù kó wà nínú àkáǹtì náà tán bá ṣe bẹ́ẹ̀ ó kéré nù nǹkan tọ́lọ́run lè ṣe ó dẹ̀ kéré nù nǹkan táwọn náà gbajúmọ̀ tán lè ṣe ṣáláàjì máa pèèyàn pé fún mi níye báyìí tẹ́niyẹn ò ní fún ó kéré jù so tán bá ṣe fún gbogbo kìíníyà wálẹ̀ ìyẹn lèmi fẹ́ kálàájì ṣe bẹ́ẹ̀ lómi tún sì gbé wá lọ́la ó possible nítorí aláàjì èèyàn gbogbo ayé ni so fún díẹ̀ yìí ẹ mẹ́nu kúrò ńbẹ̀. ẹ já sọ̀rọ̀ 222 555 àbí 7 ká máa lọ lé wa. bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyànfẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ológo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó goyin búyọ mo introduce 777 yìí sí gbogbo yín kẹ́ ẹ lè ṣe rere láyé ọlọ́run ló fún èmi prophet Michael ọlọ́run bẹ àkàndé olódùmarè ní orí ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ yìí fún gbogbo ènìyàn nǹkan tá à ń ṣe ní kọ̀rọ̀ yàrá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ kò sí ní kọ̀rọ̀ yàrá mọ́ ẹ̀mí ọlọ́run sọ 2026 yìí kí n sọ di nǹkan tí gbogbo ayé yóò máa lò tó máa fi ṣe rere tó bá ti jọ ọmọ ológo tó o fẹ́ kógo ẹ búyọ o fẹ́ kílẹ̀kùn àánú ṣí o fẹ́ káyé kó mú ẹ iṣẹ́ tó ń ṣe o fẹ́ kó má wò pé o tóbi ju àbò kéré jù àbí bógun ẹ ṣe tó kó wá wò pé ṣé pálí kékeré yìí òun ló máa tọ́ òṣì àti ìṣẹ́ mi má dá ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ omi kínkín ní báyìí ló máa ń bojú epo kínkín ní báyìí ló máa ń bojú omi jẹ́ epo náà nìyí fún àwọn ọmọ ológo láti jẹ́ kí ìràwọ̀ wọn kó tàn láti jẹ́ kógo wọn kó búyọ láti jẹ́ kán rí gbogbo ẹ̀tọ́ wọn gbà níbi tí ẹ̀tọ́ wọn bá há sí láti jẹ́ pé kó wọ́n ṣẹ́ gbogbo ogun tó bá yí wọn ká tí ò jẹ́ kán rí ṣe tí ò jẹ́ kán rí ọ̀nà lọ tí ò jẹ́ kán rí owó rán níṣẹ́ tàbí kán jẹ́yàn láyé wá lo 777 fún gbogbo ọmọ ológo ó wà lókè òkun ó wà ní Nàìjíríà ibikíbi tó bá wà lágbàáyé pè mí sórí 070 360 38757 pé o fẹ́ kó go ẹ buyọ̀ n ti máa send sí ẹni kò jù báyìí lọ and then owó ìdákọ̀mù ni fún àwọn tí wọ́n fẹ́ ṣe rere o ṣùgbọ́n fún ẹni tí ò tí ì ṣetán ó lè máa rojú kó fowó ẹ̀ lọ raṣọ lọ patí kó máa nọ́ọ̀sì ìṣòro ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ tẹ̀ rí ìṣòro tí wọ́n ti ẹ̀ rí ìṣòro wọn rẹ̀ ti fẹ́ rí ìṣòro àwọn èèyàn kan wà tẹ́ pé oṣooṣù mẹ́ta iṣẹ́ yìí náà ń lò iṣẹ́ yìí dẹ̀ ní ẹ̀kan ṣo lásán yìí tó bá lò ìṣòro ẹ máa tán ni oṣù kan péré tó bá lò ó di ọdún kan tó bá ti lò tán ó sì ṣiṣẹ́ lọ odidi ọdún kan ní mísí Ọlọ́run nínú ayé iṣẹ́ yìí tí ó máa fi ṣiṣẹ́ nínú ayé ẹ̀ ṣùgbọ́n níbi tó dùn máwọn kan dé wọ́n dẹ̀ wà lókè òkun láti Amẹ́ríkà ń bẹ̀ yẹn wọ́n á ra méjì mẹ́ta tó bá ti lo oṣù mẹ́ta tán náà fi ń lò kan wọ́n á tún lò míì wọ́n á tún lò míì ní ìsìn àti wá ṣe páàkì kékeré nítorí owó fún ọ̀pọ̀lọpọ̀ torí pé àwọn nǹkan tó wà ń bẹ àwọn kan wà tẹ́ pé àdọ́bù ẹ̀ ní mẹ́ta níbí so àti wá ṣe kékeré tó yẹ pé owó kékeré ni wọ́n máa fi rà á so ìwọ tó bá ń gbọ́ mi tí agbára ẹ̀ ò bá ká páàkì ńlá yìí so wàá ra páàkì kékeré tí o máa rà bákan náà òun ni 555 òun ni gbogbo ẹ̀yin tẹ́ ń taṣọ lẹ́kọ̀ọ́ tẹ́ ń ta ọjà labroad tẹ́ ń tajọ ní Àbújá tẹ́ ń tajọ lábẹ́kúta nìbàdàn àbí ní Canada àbí ní everywhere a máa send ẹ̀ sí ẹ nǹkan tó wà ń bí má fojú di àdúrà náà ló máa fi gbà energy bíi 100 ni fún ẹ láti ṣe rere now tó bá kún energy ẹ ẹ̀mí tiẹ̀ lálàá mọ́ ẹ̀mí ríran mọ́ mi tiẹ̀ ń rí ojú rere tó bá ti bẹ̀rẹ̀ sí lò wàá bẹ̀rẹ̀ sí lálàá padà kò sí ẹ̀dá kan tó máa lò tí ò ní lálàá energy ẹ máa padà gbogbo ọwọ́ tán kìbọ̀ inú ayé ẹ ẹ̀tẹ̀ tán ti dàlù ẹ tó jẹ́ pé o ti ṣubú síbì kan lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀run máa ká gbogbo ẹ̀ kúrò ọ̀nà àlà èrè adé nítorí náà lo 555 fún ìgbésí ayé ẹ láti ṣe rere now bẹ́ẹ̀ ni 222 àwọn ẹlòmíì ìyá kan ọmọ ẹ̀ ń gbá bọ́ọ̀lù wá wò pé
ọmọ yìí pẹ̀lú tó ṣe ń gbá bọ́ọ̀lù yìí wọ́n máa mú àwọn tó kù wọ́n máa mú síbi iṣẹ́ síbi bọ́ọ̀lù tọ́mọ ẹ̀ bá dẹ̀ débi bọ́ọ̀lù láàrin 5 minutes tó máa gbó ṣáà ni ṣùgbọ́n wọn kì í mú ìkórìíra ni wọ́n á sọ fún pé ó ṣe ra nǹkan báyìí fọ́mọ ẹ̀ ìyá ẹ̀ wá gbìyànjú ó rà ní ìsìn ọmọ yẹn ní ìsìn wọ́n ti ń dúnàdúrà ló àti ta ọmọ yẹn sí òkèèrè ó ríṣẹ́ yẹn ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà ó bẹ̀rẹ̀ sí dúpẹ́ ó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ní Ṣàngó Ọ̀tà ń bẹ̀ yẹn so ìtò máa fi wò tó máa fi wò pé yẹn kinní kan àbí nǹkan kan àbí tó kàn máa lọ náwó sí nǹkan tí ò ní orí ọ̀fẹ́ náwó sí nǹkan tó máa ṣe é láǹfààní tó máa fi ṣe rere mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá jẹ́ kó lo àwọn iṣẹ́ àdúrà yìí lórúkọ Jésù Kristi ní orílẹ̀-èdè àti ìlúkìlú tẹ́ bá wà ẹ ó ṣe rere o Jésù Olúwa wa pè nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 070-360-38757 lórúkọ Jésù gbogbo aláwọ̀ lùyọ̀. àmì ló wá Jésù gbọ́ aláwọ̀ làlùyọ náà nàìjíríà yẹn 555-22777 àwọn àṣírí àṣeyọrí ẹ̀ náà nìyẹn pé wòlíì kọ́ náà mú tiẹ̀ mẹ́ẹ̀kọ́ tó tán ire o.